Africa Content TV. Òṣùpá olúwa fújì lọ́dọ̀ music ló mọ́. Abínibí ni ability láfikún àti ní abínibí ability láfikún. Ẹ lọ fẹ́ kún wá pa máma fẹ́ kún wájà mọ́. Torí kékeré ẹkùn ní í ṣe àgbàlagbà ẹkùn ní í ṣe ìpọ̀nrí ẹkùn. Ẹ máa fi wá ẹja bájá bá dùn ẹkùn wá parẹ́. Mo ní ilé agbára lẹ́kọ̀ọ́ mo tún ní kankan Ìbàdàn. Ilé agbára tóbi mẹ́rin kò fà ní. Tí bá tún gbọ́ wípé ìjọba fújì kan. Ṣèjọba tí ò ní ilé agbára kọ́ lè sọ. Ìjọba tí ò ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣèjọba tí ò ní èdè lẹ́nu. Aláìlúwà bàbá mi. Bọ́lájí mi Bọ́lájí Muhammed ìyọ̀rú ọ̀kìyàn lọ́fà bójó bàbá tó ṣe pàṣẹ ìdí ìṣòwò ẹ̀ṣọ́ Bọ́lájí kábíyèsí o ẹ̀ṣọ́ Bọ́lájí Abọ́lájí kábíyèsí o Abọ́lájí. Bàbá ọlásùnkọ̀ mi aláyélúwà ẹ̀ṣọ́ mo dúpẹ́. Ọlásùnkọ̀ mi aláyélúwà ẹ̀ṣọ́ mo dúpẹ́. Onídùn igbádùn náà bàbá òṣùpá sí dọ́là ìdò. Aláyélúwà ẹ̀ṣọ́ mo dúpẹ́. Aláyélúwà mi kábíyèsí mi kábíyèsí mi. Ọba onídùn tí gbọ́dùn náà báwo ṣùpá sí dọ́mùsà ìdùn kábíyèsí. Onídùn kádọ́pẹ́ lórí ìwọ̀ntàn pẹ́lẹ́sẹ̀ olùkẹ́rẹ́ lọ́ba. Kó jẹ́jẹ́ kó dàbẹ́rẹ́ kó bàbá yà kó kó jẹ́jẹ́. Onídùn igbó dúró onídùn igbó dùn gbogbo ayé ló fi jẹ. Onídùn igbó dúró onídùn igbó dùn gbogbo ayé ló fi jẹ. Onídùn igbó dúró ọba sis onídùn igbó dùn gbogbo ayé ló fi jẹ. Onídùn igbó dúró onídùn igbó dùn gbogbo ayé kárọ̀ nídùn ọba balẹ̀lẹ̀. Ọkọ̀ṣẹ́rí fẹ́ gbádá ńláńlá ńláńlá ló yẹ lọ́bàlọ́bà jẹ́ orí ẹ̀. Ẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ ló yẹ lóye ayé ọlọ́ba ló. Ó tọrọ àbùkù lọ́bàbà ẹnì kọ̀ọ̀kan jẹ́ orí ẹ̀. Ẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ ló yẹ lóye ayé ọlọ́ba ló. Olórí sẹ́rí bàtú bí mo ṣe jẹ́rọ mi eléyè ó yà wọ́n tó lóye. Bàbá Làtífà bàbá Látìfù ẹ ṣé mo dúpẹ́. Onídùn igbó òdúró ẹ ṣé mo dúpẹ́. Olórí Ṣàrífà Aláyélúwà ẹ ṣé mo dúpẹ́. Òṣùpá ti jẹ́ Sàídì ẹ ṣé mo dúpẹ́. Ṣàrífà tún bọ́mọdé ṣe ìgbò àgbà ìjòkó olóyò. Ṣe ìjò àgbà ìjòkó olóró. Sáré lẹ́yìn kò fara ríro kò fa wàhálà wọn jó baraba. Eléyìí kò fara ríro kò fa wàhálà wọn jó baraba. Ṣàrífà kábíyèsí àyàbá. Kọ́mọ̀dọ́gbé ká
kábíyèsí àyàbá àpọ́nlé bàbá lè fọ́ba tàbá tún fẹ̀yìn kò tí ì jó kábíyèsí àyàbá. olórí kábíyèsí àyàbá Sẹ̀rífátù kábíyèsí àyàbá àpọ́nlé bàbá lè fọ́ba tàbá tún fẹ̀yìn kò tí ì jó kábíyèsí àyàbá. tìbá tẹ ẹrẹ bí ìmọ̀ wọlé o. kúkúlẹ̀ akíntú tẹ́fẹ̀ akíntú ìwéwì ayé rí. ọkọ̀ lẹ́yìn mi kú alẹ́ fata yìí. ọlọ́sùnkọ̀ mi ọ̀la èlú wa kábíyèsí mò ń kì. atúnṣe nínú ìrìn ìmọ̀ṣẹ́ wọn. Alhaji Nurudeen atúnṣe mi èèyàn tó ṣùgbọ́n ó ṣàtúnṣe mo gbà fún ẹ tó àtúnṣe mo gbà fún ẹ tó. èèyàn ṣùgbọ́n Alhaji Nurudeen atúnṣe mo gbà fún ẹ tó àtúnṣe Alhaji Nurudeen ọ̀ṣọ́mọdúpẹ́ àtúnṣe Alhaji Nurudeen ọ̀ṣọ́mọdúpẹ́ mọ́nú gbogbo tẹ̀dá ṣe láyé gbogbo tẹ̀dá. àtúnṣe Alhaji Nurudeen ọmọ aláyélúwà láti ó ṣe ọmọ aláyélúwà láti ó ṣe. ọmọ aláyélúwà láti ó ṣe ọmọ aláyélúwà láti ó ṣe. láti ti máa ń pin náà. láti yábà lọ́la ti má kí wọ́n rẹ́ bó ti bá pin náà ní tọmọdé dàgbà wá sọ pé òmìnir tó ń ṣeré yẹ. èmi gangan ò ní fẹ́ lómi ṣe mí èmi gangan lèmi láti náà yí ọjọba àìjọba kọ́ yí ọjọba ọmọ aláyélúwà mi yí ọjọba àìjọba kọ́ yí ọjọba. akíndúró ìkú ìwálẹ̀ ẹ̀máyé ní. Ìṣọ̀lá mi national president. Akíntúndé ayé ní Ìṣọ̀lá. Akíntúndé ayé ní Ìṣọ̀lá. ọmọ ọba Akíntúndé. Pọ̀sí ẹgbẹ́ náà bá tẹ̀ra mi. Akíntúndé ayé ní Ìṣọ̀lá. Akíntúndé ayé ní Ìṣọ̀lá. Ó ṣe yẹ kẹ́ńdà rẹ̀ kí ló yẹ kẹ́ńdà rẹ̀ bí lò. Ayé ní Akíntúndé oníṣọ́lá mi yẹ kẹ́ńdà rẹ̀ bí lò. Ó ṣe yẹ gbẹ̀fẹ́ yìí tó ṣọ̀ṣọ́ mọ́. Àfìjù máma therapist. Therapist ayé mọ̀ ní gbogbo àgbáyé. Akíntúndé ayé ní Ìṣọ̀lá dé. Alájọba Fatanda Hotel.
Akíntúndé ayé ní Ìṣọ̀ládé. Èèyàn bá rúṣà ti ayé mi tó kú. Akíntúndé mi ayé tó ń yọ ìṣọmọ. Tó tó ṣe rọ́ọ̀sì. Rọ́ọ̀sì 5,000 Akíntúndé. Akíntúndé yẹn gbà mọ́lẹ́ sí. Akíntúndé mo gbà fún ọ tó bàbá o. Akíntúndé mo gbà fún ẹ tó. Èèyàn bá rú sáìtì mi. Àyíndé má bójú pa sí lọ́wọ́ sáìtì o. Akíntúndé mo gbà fún ẹ tó. Akíntúndé mo gbà fún ẹ tó. Tó ṣe Rọ́ọ̀sì 5,000 5,000 5,000. Akíntúndé tó ṣe Rọ́ọ̀sì 5,000 5,000 5,000. Ọ̀ṣẹ́yẹ̀pẹ̀ tó ṣe ọ̀ṣọ́mọ. Ọ̀ṣẹ́yẹ̀pẹ̀ tó ṣe ọ̀ṣọ́mọ. Ọ̀ṣẹ́yẹ̀pẹ̀ tó ṣe ọ̀ṣọ́mọ. Ọ̀ṣẹ́yẹ̀pẹ̀ tó ṣe. Òwòsèré ló ní kí ló mú mi ta pọ́npọ́n. Rọ́ọ̀sì 5,000. Rọ́ọ̀sì 5,000. Kí ló mú mi ta pọ́npọ́n. Rọ́ọ̀sì 5,000. Ló mú mi ta pọ́npọ́n. Rọ́ọ̀sì 5,000. Rọ́ọ̀sì 5,000. Rọ́ọ̀sì 5,000. Rọ́ọ̀sì 5,000. Akíntúndé oníṣọ̀lá o. Akíntúndé Akíntúndé ìṣọ̀lá o. Akíntúndé. Akíntúndé báyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì ilẹ̀ ó sì máa bẹ́. Báyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì ilẹ̀ ó sì máa bẹ́. Ìṣọ̀lá Akíntúndé wẹ̀rẹ̀. Aláṣẹ yẹ̀pẹ̀ mi. Aláṣẹ Bad Final. Bad Final hotel ní Ládó Èkìtì. Bad Final. Àgbàyanu hòtẹ́ẹ̀lì. Oníṣàlá ìbáyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì ilẹ̀ ó sì máa bẹ́. Báyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì ilẹ̀ ó sì máa bẹ́. Ìṣọ̀lá Adéwé bá ń jẹ́ ó dẹ́wọ̀ òyà mi. Àìjẹ́ ewé ó dẹ́wọ̀ òyà mi. Bówó lá Ọlọ́run gbogbo tiwa ó sì máa jẹ́. Bówó lá Ọlọ́run gbogbo tiwa ó sì máa jẹ́. Ọ̀rọ̀ yá ò ṣe mú ṣeré ọlọ́mọ. Ọ̀rọ̀ yá ò ṣe mú ṣeré ọlọ́mọ. Ìyanu ìyá mi o ní gbogbo ayé ń wá. Ìyanu ìyá mi o ní gbogbo ayé ń wá. Gbogbo ẹni bá kàn bínú ẹ gbọ̀ngàn náà yọ sí. Ẹni bá kàn bínú ẹ. Akíntó ọ̀rọ̀ yìí ṣojú lẹ̀ tájọ́ mú. Ọ̀rọ̀ yìí ṣojú lẹ̀ tájọ́ mú. Ẹni múlẹ̀ máa dalẹ̀ àjọjẹ lérewé. Ẹni múlẹ̀ máa dalẹ̀ àjọjẹ lérewé. Ẹni bá múlẹ̀ tó dalẹ̀ lọ́dalẹ̀ paraku. Ẹni múlẹ̀ tó dalẹ̀. Akíntúndé gbogbo ọmọ láàánú gbòòrò yìí mi ẹ̀ bá mi kàrámọ̀ ẹ̀dùn. Ìṣọ̀lá o ilé ìyá mi adúlójú adúlọ́nà àbàmọ̀sàlẹ̀ wólómù. Gbogbo ọmọ pàtàkùn ẹlẹ́bọ̀. Akíntúndé kọ́ máa sọ̀kò làṣà. Ẹyẹ ìyá mi ni o. Ìṣọ̀lá o ẹyẹ ìyá mi ni o. Yébà ẹyẹ ìyá mi ni. Ẹ máa sọ̀kò làṣà. Ẹyẹ ìyá mi ni o. Ẹyẹ ìyá mi ni o. Ẹyẹ.